àtúkù dédé àkókò yìí lórí ìkànnì tá a wà yìí àkó bójú ọjọ́ ṣe rí mo tún gbé dé fún yín ní ràbájì gan lọ́jọ́ tèní gẹ́gẹ́ bí ìṣe mi ẹ̀yin náà ti rí ìtẹ́ ń wò lọ́wọ́ mi yìí ó yẹ kẹ́ ẹ lè mọ̀ yín pé iṣẹ́ tí mo mú wá fún yín lórí ètò lọ́jọ́ tèní ó tún kàǹkà ìṣe ni kẹ́ ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan Muhammadu Akóredé Akóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà ọmọ oníjà kò màná iná rèé lórí ètò iṣẹ́ tí mo gbé wá orí ètò lọ́jọ́ tèní yìí tó o bá lè gbìyànjú tó o ṣiṣẹ́ yìí ó dá mi lójú ń pé kí ọdún yìí tó parí ìwọ gan ó rí nǹkan rere tọ́ka sí pé o ṣe nínú ọdún yìí kí ni àwọn nǹkan tẹ́ pò pọ̀ tẹ́ fi ṣiṣẹ́ yìí mò ń bọ̀ mi tí dé. mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí síwájú ná gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ́ ń pè mí tẹ́ ẹ mọ́ ń béèrè àṣírí lọ́wọ́ mi mo bẹ̀ yín mo fọlọ́run mo fi bẹ̀ yín mo fi ìyá àti bàbá tó bí yín mo fi bẹ̀ yín àṣírí tí a máa ń gbé wá orí ètò yìí kì í ṣe ohun tí a kàn déédé máa ń wòkè àbí tá a kàn déédé máa ń wo nǹkan kan tá à ń gbé wá orí ètò a máa ń gbàṣẹ lọ́wọ́ àwọn bàbá ni kó tó di pé a gbé wá orí ètò àṣírí yìí ṣe ohun tá a kàn déédé máa ń fúnyàn bẹ́ẹ̀ fún ìdí èyí mo bẹ̀ yín ni kéèyàn kan mọ́ pè mí pé kí n fún òun ní àṣírí kankan mọ́ lórí ètò yìí èyí tí máa yà mí lẹ́nu àwọn ará Nàìjíríà ìṣe ni wọ́n máa ń dà mí láàmú púpọ̀ pé kí n fún àwọn ní àṣírí tá a bá sì wò ó ìlú tí àṣírí pọ̀ sí jùlọ Nàìjíríà ni ṣó wá yẹ ká máa ta omi fún kànga àṣírí ń bẹ lọ́dọ̀ yín ní Nàìjíríà ẹ má dà wá láàmú lórí ìkànnì tá a wà yìí bẹ́ẹ̀ ti rí mi yìí mi kì í ṣe olóògùn bẹ́ẹ̀ ni mi kì í ṣe babaláwo ṣùgbọ́n iṣẹ́ tí mo yàn láàyò àti àwọn ìrìn tí mo rìn nínú ayé tá a wà yìí òun ló mú mi pàdé àwọn bàbá àṣàlẹ̀ òun ló mú mi pàdé àwọn ìyá àṣàlẹ̀ tí wọ́n dúró tì mí tí mò ń rí àṣírí gbà lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ bá ní ìṣòro kan Ọlọ́run ní jẹ́ níṣòro àmọ́ tẹ́ ẹ bá ní ìṣòro náà ni ẹ sọ fún wa. mo ní àwọn bàbá àṣàlẹ̀ mo ní àwọn ìyá àṣàlẹ̀ tí wọ́n ń ṣe alátìlẹ́yìn mi tí wọ́n ń pọ̀n mi tí wọn ò jẹ́ kí n jábọ́ tí wọ́n lè mójútó ìṣòro ayé yín tí ìṣòro ayé yín yóò fi di ìpẹ̀tẹ́lẹ̀ ìṣòro ayé yín ni kẹ́ẹ̀sí àṣírí ìṣeun téèyàn máa ń fúnyàn lójijì bẹ́ẹ̀. mo bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ ṣeun púpọ̀ fún àgbọ́yé merci pour la compréhension kọ́ làwọn ní Faransé máa ń sọ. àwọn kí là á ṣàpọ̀ tá a fi ṣiṣẹ́ tí mo gbé wá orí ètò yìí mò ń bọ̀ mi tí ì dé. mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí iṣẹ́ tí mo gbé wá orí ètò yìí a nílò nǹkan púpọ̀ àkọ́kọ́ nǹkan tá a nílò òun lẹ̀ ń wò lọ́wọ́ mi yìí ọ̀gà làwọn ẹlòmíín mọ̀ ọ́ sí ọ̀gà kàmìlẹ́hàn kọ́ lẹ́yìn àwọn onífaransé máa ń pè é ọ̀gà gbígbẹ a nílò rẹ̀ lórí iṣẹ́ tá a fẹ́ ṣe yìí alágẹmọ kọ́ làwọn ẹlòmíín tó máa ń pè é alágẹmọ gbígbẹ ẹ rí i pé èyí tó wà lọ́wọ́ mi yìí gbígbẹ ni a nílò rẹ̀ nínú iṣẹ́ tá a fẹ́ ṣe lórí ètò yìí ìkẹlẹ́ ìkejì tá a nílò òun náà ni atare atare lẹ̀ ń wò lọ́wọ́ mi yìí a nílò atare nínú iṣẹ́ tá a fẹ́ ṣe lórí ìkànnì yìí lọ́jọ́ tèní ìkẹlẹ́ ìkẹta tá a nílò òun náà ni ìkodẹ̀ ṣẹmọ tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun lẹ̀ ń wò lọ́wọ́ mi yìí kékeré rẹ̀ lẹ̀ ń wò lọ́wọ́ mi yìí ìwọ tó bá ní gúngún rẹ̀ èyí tó gùn ju eléyìí lọ ó lè lò mẹ́ta rẹ̀ òun náà là á lò nínú iṣẹ́ tá a fẹ́ ṣe yìí ọ̀kan nínú rẹ̀ náà mo fi hàn yín èyí ni wọ́n ń pè ní ìkodẹ̀ a nílò mẹ́ta rẹ̀ nínú iṣẹ́ tá a fẹ́ ṣe yìí ìkẹlẹ́ ìkẹrin tí a nílò lórí ìkànnì yìí láti fi ṣe iṣẹ́ tí mo gbé wá yìí òun náà ni ọṣẹ dúdú lẹ̀ ń wò lọ́wọ́ mi yìí a nílò ọṣẹ dúdú nínú iṣẹ́ tá a fẹ́ ṣe yìí àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin báwo la fẹ́ ṣe wọ́n gbà ṣe ti mú tákàdá àti gègé kọ̀wé bí mo ṣe sọ bẹ́ẹ̀ náà ni kẹ́ ẹ ṣe gbà ó dá mi lójú pé ẹ̀yin Ọlọ́run ọba lógo. mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí iṣẹ́ wa bẹ̀rẹ̀ ní pẹrẹu báyìí ṣe rí ọ̀gà gbígbẹ yìí ẹ wá mú ìkodẹ̀ ẹyọ kan ẹ fi sí ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ ẹ fi ìkodẹ̀ yìí sí ẹ̀gbẹ́ ọ̀tún ọ̀gà yìí ọṣẹ dúdú yìí ẹ ti pò yóò ti rí mẹ́lẹ́mẹ́lẹ́ ẹ̀yin náà rí pé ó ti rọ̀ dáadáa ẹ ti pò ọṣẹ yìí ó ti rọ̀ dáadáa ọṣẹ yìí lẹ́fẹ́ wá fi rá ìkodẹ̀ yìí mọ́ ọ̀gà yìí ti apá ọ̀tún òun là ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ẹ fi ọṣẹ yìí ẹ fi rá ìkodẹ̀ yìí
mọ́ ọ̀gà yìí ní apá ọ̀tún ẹ fi lẹ̀ mọ́. Ẹ ti ń wò mí báyìí. Ẹ̀yin èèyàn mi tẹ́ wà ń Paris mi ò lè ṣe kí n mọ́ kí yín o. Ẹ̀yin náà tẹ́ wà ń Canada mi ò lè ṣe kí n mọ́ kí yín. Ẹ̀yin tẹ́ wà ní Berlin, ẹ̀yin ti UK lọ́hùn-ún mo kí yín níbẹ̀. Ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ẹ rí ẹ fi ọṣẹ yìí ẹ fi ra ìkódẹ yìí sí apá ọ̀tún ọ̀gà yìí. Lẹ́yìn náà ẹ tún yí alágẹmọ yìí ẹ yí apá òsì rẹ̀. Ẹ tún wá mú ìkódẹ kejì. Ẹ rí pé mẹ́ta mo ní á lò. Ẹ wá mú ìkódẹ kejì. Ẹ tún fi sí ẹ̀gbẹ́ òsì alágẹmọ yìí ìyẹn ọ̀gà yìí. Ẹ tún wá bọ ọṣẹ dúdú yìí. Ẹ tún fi lẹ̀ ẹ́ mọ́. Ẹ ń wò bí mo ṣe ń ṣe gbà. A ti fi ìkódẹ ẹlẹ́ẹ̀kejì sí ẹ̀gbẹ́ òsì. Ó yé yín báyìí nísìnyí. Ó wá kù ìkódẹ ẹlẹ́ẹ̀kẹta. Mo kí ẹ̀yin tẹ́ wà nílùú Àjàṣẹ́, ẹ kú bójú ọjọ́ ṣe rí bẹ̀yin tẹ́ wà ń Kotonu, mo kí yín o. Ìkódẹ ẹlẹ́ẹ̀kẹta, ẹ̀yìn alágẹmọ yìí la fẹ́ fi sí. A ti fi tọwọ́ ọ̀tún, a sì ti títọ́ apá òsì. Tí ẹ̀yìn ló kàn báyìí ìkẹta náà, ẹ̀yìn rẹ̀ lẹ́lẹ̀ mọ́. Ẹlẹ̀ mọ́ ẹ̀yìn rẹ̀. Ẹ̀yin tẹ́ wà nílé mo kí yín o. Mo kí ẹ̀yin tèmi tẹ́ wà nílùú Pèdèpọ̀ lọ́hùn-ún, ìlú abínibí mi. Ẹ bá ń kí bàbá mi Elhaj Ibrahim Jẹ́gẹ́dẹ́ níbẹ̀. Bàbá morúkọ téwé ń jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n morúkọ tégbò ń jẹ́. Bẹ́ẹ̀ bá ti ń wà yóò máa jẹ yín o. Tẹ́ bá ti ń jà yóò máa jẹ yín lágbára Ọlọ́run ọba. Ẹ bá ń kí bàbá mi Jàdà ìbílẹ̀ Ọmọpẹ́ lọ́dọ̀ yín níbẹ̀. Mo kí yín púpọ̀. Ẹ bá ń kí ìyá tó bí mi lọ́mọ àti bàbá tó bí mi lọ́mọ nílùú Pèdèpọ̀ níbẹ̀. Ẹ rí ìkódẹ ẹlẹ́ẹ̀kẹta àti fi ráàyìn rẹ̀. Tọwọ́ ọ̀tún ti lọ, tọwọ́ àlàáfíà náà ti lọ, tẹ̀yìn náà ti lọ. Ẹ rí bó ṣe wà. Nísìn ìgbésẹ̀ wo ló wá kàn? Mò ń bọ̀ ẹ jẹ́ ń dátọ́ mi díẹ̀ náà. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí. Ohun tó wá kàn nísìn òun náà ni a gbé atari ẹyọ kan yìí. A rì sínú ọṣẹ dúdú yìí. Ẹ rì sínú rẹ̀. Kí ọṣẹ náà kó yí, kí ọṣẹ náà kó bò dáadáa. Ẹ rí pé mo ti rì sínú rẹ̀, mo ti rì sínú ọṣẹ dúdú náà. Ọṣẹ dúdú yìí ó ti bo atare yìí lára dáadáa. Ẹ ń wò bí mo ṣe ń ṣe gbà. Ẹ rí ọṣẹ dúdú yìí ti bo atare yìí lára. Ẹ wá gbé atare yìí, ẹ tún wá mú ọ̀gà yìí. Atare yìí òun lẹ́wàá fi rá ọ̀gà yìí lára. Ẹ fi bò ó. Ẹ rí bí mo ṣe fi bò ó gbà. Ẹ rí bí mo ṣe fi bò ó. Nísìn ọṣẹ dúdú tó wá kù òun lẹ fẹ́ máa fi bo alágẹmọ yìí. Ẹ fi ọṣẹ dúdú tó kù ẹ fi bo alágẹmọ yìí, ìyẹn ọ̀gà yìí. Ẹ fi bò ó tí gbogbo ara alágẹmọ náà yóò bò tán, kò ní kù kankan nílẹ̀ mọ́. Kò ní kù kankan nílẹ̀ mọ́. Ẹ fi bò ó, ẹ fi bo gbogbo ara rẹ̀. Mo kíyà mi ìyá Azima ọmọláìbàdé ajá Sọ́bírà Àbẹ̀kẹ́ Àfọlábí Babayàtọ̀. Mo kí yín ní Paris lọ́hùn-ún. Ẹ kú bójú ọjọ́ ṣe rí ń bẹ̀. Ẹ ti ń gbàgbé mi nílé o. Ẹ jẹ́ ń rọwọ́ yín lórí ìkànnì tá a wà yìí. Ọlọ́run ní fi wálẹ̀. Ọṣẹ yìí ẹ wọ ọṣẹ dúdú yìí yóò pọ̀ gan-an ni o, kó bá lè bo alágẹmọ yìí, kó bá lè bo gbogbo ara rẹ̀. Ọṣẹ dúdú ni o, kì í ṣọṣẹ Ghana o. Ẹ sà á bí olóògùn ṣe ní kẹ́ ẹ sà á, kó bá lè dáhùn bẹ́ẹ̀ ti fẹ́ kó dáhùn. Ẹ fi ọṣẹ yìí ẹ fi ra gbogbo ara alágẹmọ yìí. Mo kí bàbá mi bàbá Ìkìsà láti ìlú Gabon lọ́hùn-ún. Bàbá mi Elhaj Akima Adelabu. Àwọn náà morúkọ téwé ń jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n morúkọ tégbò ń jẹ́. Èyí tán fi lé wa lọ́wọ́ náà ni àwa ń lò lórí ètò yìí. Bẹ́ẹ̀ ni mo kí bàbá mi Elhaj Hashimi láti Àgbòkú lọ́hùn-ún. Bàbá Aziza, bàbá ní Shakinu. Àwọn náà morúkọ téwé ń jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n morúkọ tégbò ń jẹ́. Mo kí yín púpọ̀ níbẹ̀. Àkúbojú ọjọ́ ṣe rí o. Ẹ fi ọṣẹ yìí ẹ fi bo alágẹmọ yìí. Ẹ fi bò ó. Gbogbo ara rẹ̀ ilẹ̀ fi bò. Ẹ má jẹ́ kó kubì kan nílẹ̀ o. Mo kí ẹ̀yin tẹ́ wà ní Onígbòlò lọ́hùn-ún, ilé ìyá mi nù.
àwọn bàbá mi tí wọ́n wà ńbẹ̀ mo kí yín o, mi ò jẹ́ gbàgbé ilé ìyá tó bí mi lọ́mọ. Ẹ bá ń kí àwọn tí wọ́n wà ní Màsẹ̀ lọ́hùn-ún, àwọn tí Kétu, àwọn tí Ìyànà Kẹ́tì, Ìyànà Tọ́wé, mo kí gbogbo yín níbẹ̀ o. Ẹ̀yin tí Lóòótá kan mo kí yín o, ẹ̀yin tí Sakété, ẹ̀yin tí tá Àjẹ̀bú mo kí yín o. Ẹ kú bójú ọjọ́ ṣeré, ẹ̀yin tí Pínlẹ̀, ẹ̀yin tí Mówó dání mo kí gbogbo yín o. A kú bójú ọjọ́ ṣeré ń bẹ̀. Ẹ rí pé mo ti bò ó nísìnyí, kò kúbi kankan lára Alágẹmọ yìí mọ́. Ọṣẹ yìí ó tó dáadáa. Ẹ̀yin náà ra ọṣẹ náà kó pọ̀ kó lè bò dáadáa. Oyè yìí nìsín kó lè bò dáadáa. Ẹ má jẹ́ kí atare náà gan kó tó hàn. Ẹ tún fi bo atare náà àti àwọn ìkódẹ tó wà ń bẹ̀, ẹ fi bo gbogbo rẹ̀. Oyè yìí nìsín ẹ sà á bí olóògùn ṣe ní kí ẹ sà á. Èmi yìí ṣe olóògùn, mo ní àwọn bàbá ń gbẹ́jọ́ ṣá. Kẹmọ́ ròyìn pé Bàbá Akóredé ti dolóògùn ni. Ìrìn tá a rìn nílé ayé yìí, àwa náà ti rìnrìn nílé ayé, á ti rìnrìn àrè nílé ayé tá a wà yìí. Òun ló jẹ́ ká pàdé àwọn bàbá tí wọ́n ń ṣe igi lẹ́yìn ọgbà wa. Ẹ̀yin ìyá, mo kì í púpọ̀ o, mo ṣe bàgbà lọ́jọ́ tèní. Ọlọ́run jẹ́ kó mọjú wa ṣe. Ní báyìí ó ti bo gbogbo rẹ̀, mo ti fi ọṣẹ yìí mo ti fi bo gbogbo rẹ̀. Ẹ lè rí ibì kankan nínú Alágẹmọ yìí mọ́. Atare gan ẹ lè rí mọ́, ìkódẹ gan ẹ lè rí mọ́. Kí ló wá kàn báyìí? Ìgbésẹ̀ wo ló wá kàn? Ẹ̀yin tèmi tẹ́ wà ń tòsí, ìgbésẹ̀ wo ló wá kàn? Mo ń padà bọ̀, ẹ jẹ́ ń fọwọ́ mi ná kó tó di pé ẹ rí ìgbésẹ̀ tó wá kàn. Ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí. Ẹ rí i pé mo ti bọ́ aṣọ ọ̀lẹ̀ báyìí. Iṣẹ́ tó kàn, ìgbésẹ̀ tó kàn, òun náà ni a bọ́ sí báyìí. Ohun tó kàn òun náà ni pé ẹ bá ń wá kòkò tán fi ń jó nǹkan. Ẹ bá ń wá kòkò tán fi ń jó nǹkan. Òun lẹ rí lọ́wọ́ mi yìí. Ẹ wá da iná kalẹ̀, ẹ gbé kòkò yìí sí orí iná yìí. Ẹ wò bí mo ṣe ń ṣe gbà, ẹ gbé kòkò yìí sórí iná yìí. Tẹ́ ẹ bá gbé kòkò yìí sórí iná yìí, Alágẹmọ tá a ti fi ọṣẹ bò pẹ̀lú atare àti ìkódẹ, ẹ wá gbé tòun tọṣẹ náà bẹ́ẹ̀. Ẹ wá gbé sínú kòkò yìí. Ẹ wò bí mo ṣe ṣe gbà. Ẹ wò bí mo ṣe ṣe gbà. Ẹ gbé sínú kòkò yìí bẹ́ẹ̀. Tẹ́ bá ti wá gbé sínú kòkò yìí bẹ́ẹ̀, ẹ wá nǹkan tán fi máa ń bo, nǹkan tẹ́ fi lè bò mọ́lẹ̀. Èyí tí mo fẹ́ fi bò ó rèé. Ẹ wá fi bo kinní yìí bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá ti wá bò ó bẹ́ẹ̀ ńkọ́, kí ló kàn? Ẹ bẹ̀rẹ̀ sí ní fẹ́ná sí i. Ẹ máa fẹ́ná sí i. Ẹ fẹ́ná sí i dáadáa. Àwọn ọmọ tó yẹ kán fẹ́ná sí i fún wa, gbogbo wọn ti lọ. Ìwọ wà ń bẹ̀. Ṣé wọ́n lè fẹ́ná sí i báyìí? Tó bá ti wá jó, ìgbésẹ̀ wo ló wá kàn? À ń padà bọ̀ sórí ètò. Ẹ máa bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. So a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run Ọba. A kí yín káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí lórí ìkànnì tí a wà yìí. Ní báyìí tẹ́ ẹ bá wò báyìí ẹ rí i pé ohun tí a gbé kaná ó ti ń jó dáadáa. Mò ń bọ̀ kí àwa ṣì wò nísìnyí ká wò bóyá ó ti jó tán. Ẹ máa fọkàn bá mi bọ̀ báyìí. Kéré má dànù. Ẹ̀yin náà ti rí báyìí. Ẹ rí i pé ohun tá a gbé sínú rẹ̀ ó ti jó. Ṣé ń rí báyìí ẹ̀yin tẹ́ wà nílé? Àbẹ́ ẹ̀ rí dáadáa. Ó yẹ kí ẹ lè rí dáadáa báyìí. Ohun tá a gbé kaná ó lágbára púpọ̀. Àwọn ìgò wọn ní ẹsẹ̀ ń yàgà. Ṣé ń rí báyìí? Àbẹ́ ẹ̀ rí. Ó dà pé ẹ̀ ń rí báyìí. Ẹ rí pé ó ti jó dáadáa. Ó ti jó dáadáa báyìí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ní ká rí jó. Ìbà yín àgbà tẹ́ wà létí gbọ́. Ìbà yín àgbà, ìbà yín ìyá mi,
Àjíbọ́lá rọgba aṣọ mọ́ balẹ̀ òkè yín o ẹ̀yà mi a mọ́ lolo àṣebà yín lọ́jọ́ tìní ìbà àgbà ẹ̀rí báyìí ó ti jó tán báyìí ẹ̀rí báyìí ó ti jó lẹ́yìn tí ó bá jó tán báyìí ìgbésẹ̀ wo ló wá kàn àti ń débi ìforítì rẹ̀ báyìí ìgbésẹ̀ wo ló wá kàn mò ń bọ̀ ẹ jẹ́ ká bọ́ sẹ́nu ìgbésẹ̀ tó kàn báyìí. mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí òjò ti lé mi wọlé àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run à ń jó tán lọ́wọ́ ni òjò bẹ̀rẹ̀ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ohun tó kàn náà ni ká lọ ẹ rí pé mo ti dà sórí ọlọ afẹ́bẹ̀rẹ̀ sí ń lọ báyìí ó kàn jẹ́ pé kámẹ́rà wa ó ti fẹ́ pajú báyìí kámẹ́rà wa fẹ́ kú ìtì mọ̀ bóyá ó lè ní sùúrù fún wa ká fi parí iṣẹ́ yìí àmọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ mọ ibi tí iṣẹ́ yìí parí sí torí ó ṣeéṣe kí kámẹ́rà yìí kó má fún wa láàyè láti parí rẹ̀ ẹ bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi èyí tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wó +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51 ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ọ̀rọ̀ ní kẹ́ẹ̀sọ ẹ mọ́ pè mí gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ mọ ibi tí iṣẹ́ yìí parí sí máa ṣàlàyé rẹ̀ fún yín lẹ́kùnrẹ́rẹ́ Muhammadu Akode Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹsọ̀mídà òun lórúkọ tèmi ń jẹ́ o bóyá ẹ bá fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín abẹ́ fẹ́ mọ̀ nípa àràwọ̀ yín ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp pẹ̀lú nọ́mbà yìí kan náà mo ṣetán láti yànnàná gbogbo rẹ̀ fún yín ìbéèrè tó lówó lórí ni kẹ́ ẹ gbé wá o ẹ mọ́ gbé ìbéèrè kan torí mo ní ẹjọ́ ni mo máa ń ròó gbogbo gbà àwọn èèyàn tiẹ̀ wá ṣàánú mọ́ nísìn a mọ̀ ṣàlàyé a mọ̀ rojọ́ ìdẹ́fi tó ń gbà ẹgbà owó dátà ẹgbà kò sínú ọ̀rọ̀ àwọn èèyàn kọ́ lọ́n ṣàánú wa ni so ẹ̀yin tẹ́ bá ní ìbéèrè tó lówó lórí ẹ dákun ẹ kàn sí mi lórí WhatsApp mo ń fi dédé àkókò yìí mo fi ń dágbére lórí ètò ẹjá tó pàdé lórí àkọ́tún ètò ní kòpẹ́kòpẹ́ ẹ kú kalẹ̀.